Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Àjẹkùnrin apá kẹta. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń show review yìí. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Àjẹkùnrin. Ẹ kú dédé wò yìí níbikíbi tí wọ́n bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Fíìmù Àjẹkùnrin la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Àjẹkùnrin láti apá kìíní títí dórí apá kejì títí dórí apá kẹta tí à ń retí báyìí? Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí, ẹ tẹ orúkọ rẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń show review yìí. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.